ọ́fíìsì Ìyábọ̀ Òjó jóná gbúgbúrú nílùú Èkó. Ìkúnlẹ̀ abiyamọ o. Ó yá ẹ wá gbọ́ ohun tó fa ìṣẹ̀lẹ̀ iná ọmọ rárá tó jó ọ́fíìsì Ìyábọ̀ Òjó gbúgbúrú nílùú Èkó. Ẹ tún káàbọ̀ padà sórí ìkànnì Gist Entertainment TV níbi tá a ti mú wá fún yín àwọn òròyìn gbáǹkọ́-gbáǹkọ́ àti bó ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn celebrities wa gbogbo. Ẹ̀yin ẹ̀ kàn bá múkàlẹ̀ tó ẹ bá múkàlẹ̀ tọmọ ẹ múta ìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ká tó jẹjẹ mùkútùn tó wà nínú fọ́nrán yìí lónìí. Ìkúnlẹ̀ abiyamọ. Téèyàn bá dorí ahun tó bá débi ìṣẹ̀lẹ̀ iná ọmọ rárá tó jó ilé ńlá kan gbàǹgbà tí Ìyábọ̀ Òjó fi ṣe ọ́fíìsì ẹ̀ tó wà nílùú Èkó tó bá débi tí iná ọmọ rárá tó ti ṣọṣẹ́ nínú ilé ọ̀hún, béèyàn bá dorí ahun tó bá débẹ̀ yóò káwọ́ sórí yóò sì máa sunkún ni. Kódà gbogbo àwọn ọjà àtàwọn nǹkan olówó iyebíye oníranran tó wà nínú ilé ọ̀hún ní iná ló bàjẹ́ ló sì jó kanlẹ̀ gbúrúgbúrú pátápátá. Nínú iṣẹ́ ìwádìí wa àtohun tá a gbọ́ òun ni wípé iná burúkú yìí ló kàn ṣàdédé bẹ́ẹ̀lẹ̀ sínú ọ́fíìsì godmother Ìyábọ̀ Òjó tó jẹ́ gbajúgbajà òǹṣeré Nollywood tíátà nílẹ̀ wa Nàìjíríà ní àṣálẹ́ ọjọ́ Tuesday tí ń ṣe ọjọ́ kẹjọ oṣù keje ọdún 2025 tá a wà nínú èyí gangan ni o. Ní nǹkan bíi aago méje àṣálẹ́ gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ níná ọ̀hún kàn ṣàdédé bẹ́ẹ̀lẹ̀ táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní pariwo iná ẹ gbà wá o. Kó tó wá di wípé àwọn èèyàn wọ́n ké gbàjarè pé àwọn panápaná kí wọ́n tó débẹ̀ kó tó di wípé wọ́n ṣẹ́gun iná ọmọ rárá ọ̀hún. Ìbéèrè tí wọ́n ń jáwọ́ jásẹ̀ nínú gbogbo àwọn ènìyàn àti àwọn oníròyìn náà ni wípé kí ló lè fa ìṣẹ̀lẹ̀ jàǹbá iná ọmọ rárá tó ba gbogbo dúkìá Ìyábọ̀ Òjó tí ń bẹ nínú ọ́fíìsì ẹ̀ yìí jẹ́ gan-an. Àmọ́ ìwádìí tiwa ó fi yé wa ó sì fi hàn wá gbangba wípé títí di àsìkò tá à ń ka ìròyìn yìí ni kò tíì sí ẹnikẹ́ni àbí ẹ̀rí kankan tó lè sọ pàtó ohun tó fa ìjàmbá iná ọ̀hún gan-an. Bó tiẹ̀ jẹ́ wípé àti Ìyábọ̀ Òjó àtàwọn oníròyìn náà ni wọ́n ń sọ irú akitiyan àwọn panápaná láti lè tètè dẹ́kun ìjàmbá iná ọmọ rárá tí ń ṣọṣẹ́ nínú ọ́fíìsì Ìyábọ̀ Òjó yìí. Bákan náà ni wọ́n gbé òṣùbà ó káre ràbàǹdẹ̀ fún wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí bí iná ọ̀hún ṣe tètè kú. Ó lágbára gan-an ni o. Ṣé iná ọ̀hún kàn ṣàdédé bẹ́ sílẹ̀ àbí ẹnìkan ló mọ̀ọ́mọ̀ tó sọ iná sínú ọ́fíìsì Ìyábọ̀ Òjó tí ń bẹ lẹ́kọ̀ọ́ yìí? Ó yá ẹ wá gbọ́. Priscilla tí ń ṣe ọmọ Ìyábọ̀ Òjó gangan ó ti jẹ́ ká mọ ibi tí ìṣẹ̀lẹ̀ jàǹbá iná yìí ti lè gbà wá gan. Priscilla ní ó dá òun lójú pé àwọn kan ni wọ́n mọ̀ọ́mọ̀ ju iná yìí sínú ọ́fíìsì màmú òun nítorí pé àwọn àpapọ̀ ènìyàn kan ni wọ́n ti ń dúnkookò mẹ́ẹ̀mí òun láti oṣù karùn-ún ọdún yìí that is May 2025 gangan làwọn kan ni wọ́n ti kọ lẹ́tà ìbànújẹ́ kan tí wọ́n sì ti fi ń dúnkookò mẹ́mí òun látìgbà náà gan-an lọkùnrin pàápàá kò ti balẹ̀ mọ́ ó mà lẹ́tìkẹ́ o. Priscilla ní láti ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2025 yìí gangan lóṣù May that is 24/05/2025 ni òun ti gba lẹ́tà kan tí lẹ́tà ọ̀hún tó sì ń dúnkookò mọ́ òun. Ó ní the letter was written and signed by a group of people tí wọ́n fi ń threaten òun. Àwọn ènìyàn yìí lòun ò mọ ohun tóun ṣe fún wọn àbí ohun tóun gbà lọ́wọ́ wọn gan. Àmọ́ wọ́n kàn ṣáà ń dúnkookò mẹ́mí òun ni. Wọn ò sì sọrúkọ ara wọn síbẹ̀. Àmọ́ ohun tí wọ́n kọ síbẹ̀ ni wípé àwọn ni tínú ń bí gidigidi that is aggrieved people. Ó ní bí wọ́n ti kọ sínú lẹ́tà òun náà nìyẹn. Lẹ́tà yìí ló sì ń dúnkòokò làjà mọ́ ìgbéyàwó òun. Ó tún ní bẹ́ẹ̀ náà ni wọ́n tún ń ṣe ìkìlọ̀ alágbára ní kíkankíkan fún òun pàápàá àtọkọ òun àti gbogbo mọ̀lẹ́bí òun pátápátá. Kódà wọ́n tún sọ síbẹ̀ wípé àwọn ń ṣọ́ àwọn o àwọn ń ṣọ́ òun àti gbogbo mọ̀lẹ́bí oṣù 3 gbáko làwọn ó sì fi ṣiṣẹ́ àwọn táwọn ó fi máa ṣọ́ wọn títí tọ́wọ́ àwọn ó sì fi bá àwọn. Priscilla wá ní òun mọ̀ wípé plan B wọn ni bí wọ́n ṣe wá sọ iná sí ọ́fíìsì àwọn tó wà ní ìlú Èkó yìí lẹ́yìn tí wọ́n ti gbìyànjú láti da ìgbéyàwó òun rú ṣùgbọ́n tí ò ṣeé ṣe fún wọn. Ó ní ṣùgbọ́n
òun mọ̀ pé ọwọ́ àwọn ọlọ́pàá àtọwọ́ àwọn agbófinró yóò bà wọ́n láìpẹ́. Ó tún wá ní báyìí àwọn ti kó kámẹ́rà yípo gbogbo ilé àti ọ́fíìsì láti lè máa ṣe àwárí gbogbo àwọn amòòkùnṣìkà tí wọ́n ò fẹ́ máa lo ọgbọ́n àti ìmọ̀ àlùmọ̀kọ́rọ́yìn wọ inú ilé àwọn àbí ọ́fíìsì. Ṣẹ̀wárí Ìyábọ̀ Òjó godmother ló ní òun dúpẹ́ gidigidi lọ́wọ́ Ọlọ́run wípé bó tiẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ jàǹbá iná ọ̀hún ó pọ̀ náà, ṣùgbọ́n òun dúpẹ́ pé kò mú ẹ̀mí ẹnìkankan dání. Àwọn ọlọ́pàá sì ti ń ṣe iṣẹ́ ìwádìí wọn ní fínífíní, kódà wọ́n ti ń yẹ gbogbo àwọn CCTV kámẹ́rà wò ní fínífíní àti lẹ́tà tí àwọn tí wọ́n pera wọn ní aggrieved group tí wọ́n mú wá tí wọ́n fi ń dúnkookò mọ́ ẹ̀mí ọmọ òun àti gbogbo àwọn mọ̀lẹ́bí àwọn. Ó lágbára púpọ̀. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti ń kí Ìyábọ̀ Òjó wípé ó kú ẹ̀yẹ Ọlọ́run, ṣùgbọ́n kó má ríro kó sì má gbé sára torí pé ilé ọba tó jó ẹwà náà ní ó bùnkún. Nínú àwọn tí wọ́n ń kí Ìyábọ̀ Òjó tí wọ́n sì ń ṣe ní pẹ̀lẹ́ iná ni Kẹ́mi Olúnlọ́yọ̀, òun náà ti fi kíkẹ́ ránṣẹ́ sí Ìyábọ̀ Òjó. Ẹ̀rí pé tá a bá ń jà bíi ti kákúkọ́, ẹ wo gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ìkànnì Gist Entertainment TV. Ọlọ́run ọba mi Èdùmàrè kò ní í ṣe dúkìá wa ló ń jẹ ná lágbà lọ́wọ́ Ọlọ́run. Ẹ dákun ẹ jẹ́ a jọ máa fi àdúrà ránṣẹ́ sí Ìyábọ̀ Òjó, kò ní rírú ẹ̀ mọ́, aburú ò sì ní kù lẹ́yìn lágbà lọ́wọ́ Ọlọ́run. Ẹ wo fún gbogbo ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, ẹ mà ṣeun, ẹ máa bá ń kílìkì lórí subscribe button, ẹ bá ń like, ẹ bá ń share, ẹ rí i dájú pé ẹ drop comment yín sábẹ́ comment section fídíò yìí. Fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ returning subscribers, ẹ mà ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ o lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé o.